níṣẹ́ ni ariwo máa sọ tí àwọn èèyàn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ nípa obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ màmá gbogbo ọmọ nàìjíríà ìyún sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu lórí ìgbésẹ̀ tí obìnrin náà tó lọ gbé ní ìpínlẹ̀ kwara. bẹ́ẹ̀ ló jẹ́ pé ìbínú làwọn èèyàn náà fi ń sọ̀rọ̀ sí olúrẹ̀mí tinubu ọmọ bíbí ìpínlẹ̀ delta. ṣùgbọ́n kò lè burúburú kó má ku ẹni mọ́ ni àṣírí àwọn tí wọ́n ń gbèjà sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu pé nǹkan tó ṣe dáa àti pé kò yẹ kó fariwo nítorí nǹkan ẹ̀tọ́ ni. ǹjẹ́ kí ni ìyàwó tinubu sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu kí ló ṣe tó fi di ariwo tí àwọn èèyàn ń fa ọ̀rọ̀ ẹ̀ mọ́ ara wọn lọ́wọ́ bí ìgbà tí èèyàn bá ń gba ìgbà ọtí nílé fàájì? ó mà ní owó tó jẹ́ bíi $450 mílíọ̀nù náírà 350 million naira tí sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu tó lọ gbé sílẹ̀ fún ìjọba ìpínlẹ̀ kwara láti ṣiṣẹ́ fíìmù ìtàn ìpínlẹ̀ kwara pàápàá ti ìlú ìlọrin àti láti ná sí àgbédìde àti àgbéga ilé fíìmù ti ìjọba ìpínlẹ̀ kwara tó kọ́ sí ìlú ìlọrin. ẹ rántí pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní sẹ́nitọ̀ olúrẹ̀mí tinubu ló ṣàbẹ̀wò sí ìpínlẹ̀ kwara láti lọ bá gómìnà abdulrahman abdulrazak ti ìpínlẹ̀ kwara tó tún jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà lórílẹ̀‐èdè yìí láti lọ bá ṣe àwọn àkànṣe iṣẹ́ tó ṣe pàápàá àwọn iṣẹ́ bíi bíríìjì àtàwọn ojú ọ̀nà tó forúkọ ẹ̀mí àlú ìlọrin alhaji zulu gambari àti ẹni tó jẹ́ gbajúgbajà olóṣèlú ní ìpínlẹ̀ kwara tẹ́lẹ̀ ìyún ẹni tó jẹ́ igbákejì ọ̀gágun muhammadu buhari lásìkò tó ń ṣèjọba ológun nàìjíríà ìyún olóògbé túnde ìdí-àgbọn pẹ̀lú àwọn míì bíi olóògbé rashidi yekini tó jẹ́ akọni agbábọ́ọ̀lù nàìjíríà lásìkò tí tinubu tó lọ bá gómìnà ṣí aṣọ lójú àwọn àkànṣe iṣẹ́ náà ni ló gbé $450 mílíọ̀nù náírà 350 million naira sílẹ̀ fún ilé fíìmù tí ìjọba ìpínlẹ̀ kwara ń kọ́. ilé fíìmù ọ̀hún ni wọ́n pè ní sugar factory film studio. ìjọba gómìnà abdulrahman abdulrazak náà ló kọ́ ó sì wà lára àwọn iṣẹ́ tí wọ́n pe olúrẹ̀mí tinubu láti wá wò àti láti wá ṣì. eré ló sì mú ìwúrí wá fún olúrẹ̀mí tinubu wípé owó náà yóò ran ilé-iṣẹ́ fíìmù náà lọ́wọ́ láti ṣe àtúnṣe àti àgbédìde ẹ̀ èyí tí wọ́n ń pè ní upgrading tó sì tún jẹ́ pé nínú owó náà wọn yóò fi ṣe fíìmù tí yóò sọ nípa ìtàn ìpínlẹ̀ kwara pàápàá ti ìlú ìlọrin. ọ̀pọ̀ àwọn èèyàn tí ó rí ìgbésẹ̀ tí rẹ̀mí tinubu gbé yìí ni wọ́n ń bínú ìpè lásìkò tí ebi ìnira àti ọ̀wọ́n gógó gba nàìjíríà ló lọ ń gbé òbítíbitì owó bẹ́ẹ̀ ló lọ ń gbé sílẹ̀ fún wọn ní ìpínlẹ̀ kwara. wọ́n ní ṣé olúrẹ̀mí rántí pé lọ́dún tó kọjá náà bó ṣe lọ gbé bílíọ̀nù kan náírà sílẹ̀ fún iléèwé ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì tó wà ní ìlú ilé-ifẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun nìyẹn pé ká fi gbin òdòdó ká sì tó fi tún àyíká wọn ṣe. wọ́n ní lásìkò táwọn èèyàn tí ìgbàgbé ọ̀rọ̀ náà ló tún lọ gbé irú owó tabua bẹ́ẹ̀ sílẹ̀ pé ká máa fi ṣe fíìmù ká sì tó fi tún ilé fíìmù ṣe. wọ́n ní ilé bí ìgbà pé èèyàn bìkítà sí wàhálà àti ìpọ́njú táwọn mẹ̀kúnnù táwọn kojú lábẹ́ ìjọba ọkọ ẹ̀ ni. ṣùgbọ́n àwọn alátìlẹyìn olúrẹ̀mí tinubu wọ́n ń gbèjẹ́ wọ́n ní kò sí nǹkan tó burú nù tí bàbá náà ṣe tí màmá náà ṣe. wọ́n ní a lè torí pé ìlú le kí àwọn aláṣẹ kí máa wá ṣe nǹkan tó tọ́. wọ́n ní owó tí rẹ̀mí tinubu gbélé yìí wọ́n ló tún fi ràn àwọn nǹkan lọ́wọ́ ni yóò tún fi pèsè iṣẹ́ nítorí gbogbo àwọn tí ó ṣe fíìmù tó ní kàn ṣe owó làwọn náà yóò gbà èyí tí ó ràn àwọn náà lọ́wọ́. bẹ́ẹ̀ làwọn tí ó tún máa ṣe ní inú ilé fídíò sugar factory film studio ò ní àwọn náà wọn yóò tó rí iṣẹ́ ṣe èyí tó túmọ̀ sí wípé ó ṣe àwọn náà yóò máa rí owó gbà láti fi gbé bùkátà aya àti ọmọ àti ti ara wọn.